ẹ̀sùn tán fi kàn mí lórí afẹ́fẹ́ ẹ̀sùn yẹn ni pé mo sọ̀rọ̀ blasphemous fáwọn aṣáájú wa mi ò ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ọ̀tàn. olúwa àwọn ọmọ ogun ní kí n ṣẹlẹ̀ nínú àdúrà mi pé kí n sọ okòhun tó bá yọrí sí fún mi kí n má wọ̀rì. mo rí bàbá wa ẹ̀sọ̀ Ọládélé, mo rí bàbá wa ẹ̀rì Òjó, wọ́n wà nínú yàrá kan. Ẹgbà dẹ̀ wá ń sọ̀kalẹ̀ láì mọ ibi tó ti wá, ó dẹ̀ ń bá wọn, wọ́n escape wọn. Olúwa sọ fún mi pé kí n sọ lé kí n tó sọ fún wọn pé yàtọ̀ sí ẹ̀sín àti ọ̀fọ̀ pé òun dọ́bù wàhálà wọn fún méjì, pé ẹgbà tí mo rí yẹn èkíní ìdájọ́, èkejì ìjìyà. Ẹ káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá, ẹ tẹ subscribe button síbẹ̀, ẹ kọ́mẹ̀ntì kẹ́sì láìkí ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀yin ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí, ẹ tún káàbọ̀ padà sí Yorùbá Parapọ̀ TV, ẹ like kẹ́sì comment. Mo jẹ́ ọ̀tá fún òtítọ́, mo jẹ́ ọ̀tá, so mo need láti wọjà ogun. Bàbá wa ọ̀wọ́ adé abẹ́ẹ̀kọ́, nǹkan mẹ́ta ló lè jẹ́ kí ogun borí ẹ̀. Apàràwọ̀lá wa wòlíì ṣèṣì. Kí Ọọ̀ni of Ifẹ̀ kó bu ọlá fún adé gbogbo ilẹ̀ Yorùbá. Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀. Yorùbá Parapọ̀ TV, àgbàlẹ́tù ọmọdé làwó. Ọwọ́ àwa àfìjọsòwò ní ìjọsìn kí ni o ní ìjọ yẹn wà. Oko tójú mi bá dẹ̀ rí mo fara mọ́ láti bá ìjọba olùdásílẹ̀ jà, láti sọ fún ìjọba olùdásílẹ̀ pé àwa kọ́ la ní ìjọ yìí. Jìbìtì, olè, alọ́nilọ́wọ́gbà ní àwa olùdásílẹ̀. Ẹ̀sùn tí wọ́n fi kan Jésù káwọn Farisí àtàkọ̀wé pé ó sọ blasphemous, ẹ̀sùn yẹn náà fi kàn mí o ní CAC. Ọ̀rọ̀ ti jáde, àṣẹ sì tẹ̀lé látẹnu Prophet Nasiri Israel, bàbá ríran àgbáyé tó jẹ́ pé tí wọ́n bá ríran kó tó di pé ọdún yípo ìran òun a máa wá sí ìmúṣẹ. Òun náà ni Ọlọ́run tó ti wá gbẹnu wọn sọ̀rọ̀ báyìí tí wọ́n ríran sí àwọn kan lórílẹ̀‐èdè Nàìjíríà àtọmọ Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ìran jáde nípa Tinubu àti orílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá wa Prophet Israel Nasiri wọ́n mà tún ríran ìyẹn sí gómìnà ìpínlẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni wọ́n tún ríran sí aláṣẹ CAC gbogbo, pàápàá jùlọ bàbá wa Prophet S.O. Ọládélé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n tún ríran sí bàbá wa Henry Òjó. Wọ́n ríran sí ọmọ Nàìjíríà lápapọ̀. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ nípa àwọn àsọtẹ́lẹ̀ wọn yìí? Wọ́n máa sọ̀rọ̀ nípa Olúwalọ́, nípa ẹbí Olúwalọ́, nípa àyà Olúwalọ́ àtọmọ Nàìjíríà gbogbo. Kí ni ìrètí Nàìjíríà lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Òun náà lè máa gbọ́ ní ìkànnì yìí, Yorùbá Parapọ̀ TV. Ẹ like, ẹ comment, ẹ share o. Ẹ jẹ́ kí ọmọdé ilé kó gbọ́, ẹ jẹ́ kágbàlagbà kó mọ̀. Ká lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ní o, kórílẹ̀-èdè wa kó sì lè gòkè àgbà. Ẹ jẹ́ á farabalẹ̀ ká máa bẹ́tù ọ̀hún bọ̀, ẹ jẹ́ á jọ gbádùn ètò ọ̀hún dọ́ba. Ẹ gbọ́ ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Number 1, mo rí ọ̀pọ̀ adé tí wọ́n bẹ̀rẹ̀ sí kọlu ara wọn lórí afẹ́fẹ́, adé púpọ̀. Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n sọ fún gbogbo àwọn orí adé pàápàá nílẹ̀ Yorùbá, ogun bọ̀ láàrin wọn lọ́jọ́ ọ̀la. Èyí tẹ̀sí rí díẹ̀ ni ìjà orí adé máa pọ̀ lọ́jọ́ ọ̀la. Bí gbogbo wa bá fẹ́ ká gbàdúrà fún wọn, káwọn náà gbàdúrà fún ara wọn, kí wọ́n dẹ̀ fi ọgbọ́n ṣèjọba torí ìtàn ọjọ́ ọ̀la. Number 2, mo rí kálópì ńlá kan, mo fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ jẹ́ kó bá mi rìn káàkiri. Mo rí kálópì ńlá kan, kálópì yẹn tóbi, àwọn olóṣèlú pọ̀ nú ẹ̀, wọ́n rọ́ sínú ẹ̀ pẹ̀lú ààrẹ Tinubu. Lójijì mo rí ìjì ńlá gbé kálópì yẹn, òjò bẹ̀rẹ̀ sí pa wọ́n. Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n sọ fún gbogbo ayé, kódà kí gbogbo pátì Nàìjíríà kó padà sí APC. Olúwa sọ pé ẹ̀sìn lòun máa fi palẹ̀ ìjọba yẹn máa lópin. Mi ìmọ̀ àkókò ẹ̀ o, bóyá lẹ́yìn Tinubu o, bóyá kẹ̀ lẹ́yìn ọdún 2027 Ọlọ́run ò ṣàkókò ẹ̀. Olúwa sọ pé ẹ̀sìn àtẹlẹ́yà àti ìdàrúdàpọ̀ lòun á fi tú wọn ká ní òpin. Ẹ lọ kọ sílẹ̀ pé ìtumọ̀ àwọn tí mo rí tó sásábẹ́lẹ́ ká tó ìjì gbé nìyẹn. Ogun àdìtú l'Olúwa sọ pé òun á fi yọ sí wọn. Number 3, mo rí iná ńlá ní state government Abiodun Oyèbánjí lẹ́kìtì tiwa. Mo rí iná jó ní government office yẹn.
wọ́n paná yẹn ká tó gbà lójú mi ẹni tó ní ayé àtọ́ ní ẹ sọ fún wa o wípé kó lọ wá ìránṣẹ́ Ọlọ́run 8 tó bá fẹ́ lo ọdún 8 rẹ̀ ní ìrọ̀rùn àti láyọ̀ kó wá ìránṣẹ́ Ọlọ́run 8 kí wọ́n ṣe ìṣọ́ ọ̀run ọjọ́ kan lóṣù kínní fún oṣù 8 àwọn 8 fún ọjọ́ kan ní oṣù 8 pé ọ̀nà àbáyọ tó wọ́n á fi ja ogun tó bá fẹ́ lọ ọdún 8 tí ó dẹ̀ fẹ́ lò láì ja ogun kí ọ̀fọ̀ má ṣẹlẹ̀ kí ikú má ṣẹlẹ̀ kí ìjọba rẹ̀ ó lè lẹ́rọ̀ pé ọ̀nà àbáyọ nìyẹn. Number what? Number 4. Anthony mo rí èéfín ńlá kan jó láti òkè ó dẹ̀ dókè tán ó bẹ̀rẹ̀ sí gbogbo ìlú. Ìṣẹ̀lẹ̀ abàmì ńlá kan máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí o. Mi ò mọ̀ láàárín àkókò títí di October 18, 19, 2021 ni o. Ìṣẹ̀lẹ̀ ńlá kan tó máa bà gbogbo èèyàn lẹ́rù ó wà níwájú orílẹ̀‐èdè. Number 5. Mo rí Olúwa àwọn ọmọ ogun ní kí n ṣẹlẹ̀ nínú àdúrà mi pé kí n sọ okòhun tó bá yọrí sí fún mi kí n má wọrí. Mo rí bàbá wa ẹ̀sọ̀ Ọládélé, mo rí bàbá wa ẹ̀rì Òjó, wọ́n wà nínú yàrá kan ẹgbàá dẹ̀ wá ń sọ̀kalẹ̀ láì mọ ibi tó ti wá ó dẹ̀ ń bá wọ́n escape fún Olúwa sọ fún mi pé kí n ṣẹlẹ̀ kí n tó sọ fún wọn pé yàtọ̀ sí ẹ̀sín àti ọ̀fọ̀ pé òun dọ́bù wàhálà wọn fún méjì pé ẹgbàá tí mo rí yẹn èkíní ìdájọ́ èkejì ìjìyà pé òun fi kún ó di 4 pé méjì lòun sọ tẹ́lẹ̀ pé ìtí ò ní jẹ́ ká ní ìrírí 4 ni pé tí wọ́n bá jókòó tí wọ́n tètè wá ọ̀nà àbáyọ láti tún ìjọ yẹn ṣe ìjọ Àpọ́sítélì Kristi láti jẹ́ kí ìjọ mọ ìfẹ́ Ọlọ́run gangan ìpè ó má tó pa mí ò pè sọ fún wa. Number what? Number 6 àbí 5 mo rí mọ́tò pípa bíi Volvo ayé àtijọ́ pupa ó dẹ̀ ṣáwọnú òkùnkùn kan lọ ó dẹ̀ gbiná iná yẹn kàn jó gbogbo bó ṣe ń jó tán ó wá bẹ̀rẹ̀ sí í yọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í sáré ẹ jẹ́ á gbàdúrà o wàhálà wà níwájú orílẹ̀-èdè yìí o ìdààmú wàhálà wà o àfàdúrà nìkan ní ìtẹ̀síwájú eléyìí mo rí hallelujah. Mo rí ààrẹ orílẹ̀-èdè US bí tí mo parí ẹ̀ sí nìyẹn méjì mo rí pé kìnìún wá ń lé ó ń sá eré bó ti ń sáré ní kìnìún bí àbá ṣọ́ra ìjọba rẹ̀ tí yóò bá parí ẹ̀ àkọọ́lẹ̀ búburú tí ò sí ní ìlú Amẹ́ríkà orí ẹ̀ ni yóò ti wá sáyé ẹ lọ́kọ́lẹ̀ àfi tí Ọlọ́run bá dá sí mo rí wàhálà àwọn àjọ ẹ̀ bóyá àánú kò sí táwọn náà lè ṣe. Finally ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ tó láyé àtọ̀run ní kí n sọ fún gbogbo ayé àtàwọn ọmọ Ọlọ́run bí ẹ bá rò wípé solution máa wà ní Nàìjíríà ẹ gbàgbé o solution méjì péré ló wà wájú Nàìjíríà solution ìkíní kórílẹ̀-èdè yóò pín solution ìkejì ó ní pé kí orílẹ̀-èdè yóò yí padà kó ní ọ̀nà búburú wọn. Ní ọdún méjì sẹ́yìn ìtòdẹ̀ ń dùn mí tí mi ò fọ́ ṣẹlẹ̀ sí òpin ìjọba ọba àbáyẹn òun ló pàpà wá ń ṣẹlẹ̀ nísìn tí mò ń sunkún tí mo dẹ̀ fẹ́ kí gbogbo yín máa sunkún kẹ́ lọ máa gbàdúrà. Ní ọdún 2 sí 3 sẹ́yìn mo sọ wípé ẹ̀yin ẹ̀gbọ́n mi wòlíì àlọ́ ó ń sílé rédíò station ó ń sí kámpù ó ń sí power program fún àwọn arígbó ní ìlú ẹ lóṣooṣù lọ́dọọdún ó fàyàwó ẹ sí gbogbo kiri ọjọ́ ọ̀la màmá ní ewu bí ẹ bá rí i tí ń ṣẹlẹ̀ sí ní ìsín bóyá tòótọ́ o bóyá ẹ̀rọ o àwọn ẹbí ìyàwó ẹ ti dìde ní ìsín wọ́n ti dìde ogun bóyá wọ́n parọ́ bóyá wọn ò parọ́ torí òun gángan ò tí ì ṣe kíni kò tí ì sọ̀rọ̀ ní ìsín ọmọ àwọn tádẹ̀ ni wọ́n wá kò tí ì ṣe kíni o kò tí ì sọ̀rọ̀ sẹ́ni pé wàhálà ti wà ìtò ṣẹlẹ̀ sí mi náà nígbà mo fẹ́ ìyàwó mi odidi ọdún kan ó kù oṣù 7 ní ìjẹ́ kó bá ìyá rẹ̀ sọ̀rọ̀ ní ìjẹ́ ó bá nìkan kan sọ̀rọ̀ èmi náà bá lè wá sọ̀rọ̀ kí la dẹ̀ ń sá fún ogun
nígbà tí mo kíyèsí ọjọ́ ọ̀la mo yá pé gbogbo fámìlì ẹ̀ mo padà mo relate at the end torí mo wo irú ọjọ́ báwọn yìí ọjọ́ tí yóò bá dé bí arákùnrin rẹ̀ bá fẹ́ ṣubú ẹ má torí táyé yóò sọ ẹ gbìyànjú bó bá gbọ́ o gẹ́gẹ́ bá ẹ̀ sì gbọ́ àwọn ló mọ̀ ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ sí ní ìsìn kò lè jẹ́ ayọ̀ fún mi fún ọmọ sí èsì kankan tó bá ṣubú tó tí mo bá já ọmọ ìjọ kankan bọ́ àkàbà tó fi gòkè mi ò lè fi ṣe kíni kò wúlò fún mi ní tí mi ò fọ́ ṣẹlẹ̀ sígbà náà ló pàpà wá ṣe kíni o ló wá ṣẹlẹ̀ sí ní ìsìn ọdún méjì sẹ́yìn làwọn fámìlì ìyàwó rẹ̀ sọ pé wọ́n ṣe lọ parí ilé bàbá yẹn ìyá ìyàwó wọn ló ń gun machine àwọn àṣírí tí àgbẹ̀dọ̀ ṣe kíni o tá àgbẹ̀dọ̀ gbọ́ ó wá wà ní gbogbo ayé ní ìsìn irú àwa wọn náà ìyá ìyàwó wọn ò gbọ́dọ̀ ṣe kíni o kò gbọ́dọ̀ gun machine máa débi ọlọ́run tó gbé débi tó dé yẹn ogun tó dẹ̀ dìde yìí ọlọ́run yóò bá ṣe o ẹ sàmì kí Ọọ̀ni of Ifẹ̀ kó bu ọlá fún adé gbogbo ilẹ̀ Yorùbá ó ṣe kíni o adé tó wà lórí ẹ̀ kì í sóhun lóní adé kí mo pè o adé gbogbo ilẹ̀ Yorùbá ni gbogbo ayé lè wá máa pìtàn tó hùn wá o ṣùgbọ́n òpìtàn kó máa pa ọjọ́ tí ọmọdé bá ti ń pẹ̀tàn pé òun lòún ju bàbá òun bóyá àìsàn sọmọ yẹn ọ̀ọ́kẹ́ ọmọ yẹn nídìí ìtọ́jú torí ìtàn tí abáláyé sọ wípé Ilé Ifẹ̀ ní gbogbo àti ṣèkínlẹ̀ o láti ṣẹ̀wá bí ẹnì kankan bá dẹ̀ wá ṣẹ̀wá ní Ilé Ifẹ̀ tó wá lóhun tó ju Ilé Ifẹ̀ lọ ìsádà kí ọmọ yẹn káìsàn máa ṣe àbó nílò ìtọ́jú ọ̀ọ́kẹ́ ọmọ tí èpè àtẹ̀gùn jà kí ni mo torí ẹ̀ ṣẹlẹ̀ yìí one bí a wà nínú ayé ohun tó bá fẹ́ ṣe ló lè ṣe ṣùgbọ́n kí Ọọ̀ni of Ifẹ̀ kó má ṣe òṣèlú tí a máa kiri lọ́jà tí gbogbo èèyàn mọ̀ pé agbélé orí kó ṣòṣèlú ọgbọ́n èkejì gbogbo ibi tó bá ń lọ kó jẹ́ kó ní ètò tó ṣe kíni o tó gbà kì í ṣe gbogbo a ti sọ tipẹ́tipẹ́ ọdún tó kọjá bí ò bá tèkì àwọn ọ̀kan wọ̀nyí ọ̀tá rẹ̀ yóò máa wọ orí adé nílẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. eléyìí mo ti sọ àsọtẹ́lẹ̀ yẹn mo tún fẹ́ tún sọ mo dẹ̀ fẹ́ fi ọ̀kan kún ọba tó jẹ ní ìlú wọn yìí ìlú wa ní Ọ̀yọ́ yìí bàbá wa Ọ̀wọ́ Adé abẹ́ẹ̀kọ́ nǹkan mẹ́ta ló lè jẹ́ kí ogun borí ẹ̀ ẹ̀kọ́ tí mo fẹ́ sọ sílẹ̀ torí ọjọ́ ọ̀la wa lè lọ àwọn tó bá kún máa rántí nǹkan mẹ́ta ló lè jẹ́ kí ogun borí ẹ̀ èkíní àjòjì obìnrin gbogbo àwọn wòlíì rẹ̀ dẹ̀ lè lọ gbàdúrà káwọn wò bóyá ìran bóyá òun olúwa àwọn ọmọkùnrin mọ̀ sọ èkíní àjòjì obìnrin ẹ̀kẹta tó bá gbé ìgbé ayé àfìtànsáyé ìgbé ayé kí mo pè é o ìgbé ayé òpìtàn àfìtàn hùwà ẹ̀kẹta tí ó bá gbé ìgbé ayé ìgbéraga gbogbo ìgbé ayé gbogbo àkóso ìjọba rẹ̀ ogun ni ó fi jà ẹ lọ kọ́ tí mo sọ sílẹ̀ ìgbédìde mi nínú ìjọ Apostle ti Kristi one kì í ṣe Olúwa ó sọ fún mi pé èmi ló máa ṣàtúnṣe ìjọ CAC o ẹ gbọ́ ìgbédìde mi nínú ìjọ Apostle ti Kristi Ọlọ́run ò lé mi ni ó ṣe àtúnṣe ìjọ CAC o ẹ má sì mí gbọ́ two Ọlọ́run ò sọ fún mi pé kí n ṣèdájọ́ ẹnìkankan nínú ìjọ CAC o ẹ kọ́ ilẹ̀ o ẹ má gbàgbé o number three Ọlọ́run ò sọ fún mi pé èmi ló máa ṣe ìsọjí ìjọ CAC o ọ̀kan ṣoṣo tọ́lọ́run gbé mi dìde fún ní ìjọ yẹn ni akéde lásán kí ni mo pè é o aago lásán aago nìkan aago ni Olúwa pè mí nínú ìjọ yẹn kí ni mo ní Olúwa pè mí fún ìjọ CAC ẹ̀kọ́ tí mo sọ sílẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run aago lásán akéde gangan láti sọ ibi wa ti pẹ́ ibi adúró ibi a ti lọ jìnnà nípa pé mi dìde fún ìjọ ẹni yẹn láti kéde kò pè mí láti ṣèdájọ́ kò
kò pè mí pé èmi ni màá ṣàtúnṣe ìjọ yẹn, kò dẹ̀ pè mí pé èmi ni yóò ṣe ìsọjí ìjọ yẹn. ohun tí Olúwa pè mí fún nìyẹn, sọ àṣìṣe wọn fún wọn, sọ ibi wọn ti kùnà sún wọn. ọ̀tàn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú ìjọ yẹn sọ fún wa, ohun tí ó bọ̀ wá dé bá wọn sọ fún wa. níta gbé mi dìde fún lásán ni, mi ò ní èèkan kan tí ó jẹ́ tá a gbẹ́dọ̀ gbọ́ lórí ìdìde mi nínú ìjọ Àpọ́sítélì ti Kristi. ẹ wá gbọ́ vision méje tí mo ní fún ìjọ CAC kí n sọ ọmọ Olúwa mo fẹ́ máa lọ. vision méje tí mo ní fún ìjọ Àpọ́sítélì ti Kristi. Number 1, láti bá ìjọba tá a ti tẹ̀lé gangan involve sí láti bá wọn jà. kí ni ìjọba tí mo involve sí? ìjọba àwọn olùdásílẹ̀. láti bá ìjọba olùdásílẹ̀ jà, láti sọ fún ìjọba olùdásílẹ̀ pé àwa kọ́ la ní ìjọ yìí, jìbìtì, olè, alọ́nilọ́wọ́ gbà ní àwa olùdásílẹ̀. àwọn ọmọ gangan a ti gbàjọ lọ́wọ́ wọn láti kéde pé ìjọ ò sí lọ́wọ́ àwọn tó ní ìjọ gangan mọ́, ọwọ́ àwa àfìjọsòwò ní ìjọ ṣe kí ni o, ní ìjọ yẹn wà. oko tó dùn mí bá dẹ̀ rí mo fara mọ́. Number 2, láti bu ọlá fún ààyè àwa ìránṣẹ́ Ọlọ́run, pàápàá àwa wòlíì ní ìjọ CAC. ààyè ìyàwó wa kò lọ́lá. kí mo ní kò ṣe kí ni o, ààyè ìyàwó wa kò lọ́lá bí àwọn ìjọ mìíràn. àwa nìkan láyé dá mọ̀, a yóò dá ìyàwó wa mọ̀. arọ́ bí ìsipò sísan ìyàwó tèmi náà pẹ̀lú, mo wà láàrin wọn. ọjọ́ wo lẹ ti rí ìyàwó mi tó mínísítà ṣọ́ọ̀ṣì? apàràwọ̀ làwa wòlíì CAC. vision ìkejì nìyẹn. vision ìkẹta, láti rí ipò àgbà, láti mọ yẹ̀yẹ́ ipò àgbà. vision ìkẹta nìyẹn, láti kéde. vision ìkẹrin, ọjọ́ ọ̀la ìjọ yẹn ní ìbànújẹ́ tèmi o. vision àkárùn, láti kéde, láti promote àwọn ohun èlò wa, vẹ́sù wa. vision kẹfà, kí wọ́n má pa májẹ̀mú àwọn bàbá ńlá wa rẹ́. vision ìkeje, kí wọ́n má ṣèdájọ́ àwọn tó ti lọ, torí ìbá wọn tán ti fi lélẹ̀ fún wa láti ṣe kí ni o, láti ń jẹ. so gbogbo vision méjèèjì yìí, mo jẹ́ ọ̀tá fún òtítọ́, mo jẹ́ ọ̀tá, so mo need láti wọjà ogun. gbogbo ẹni tí ẹ bá fẹ́ ẹ dìde kẹ́ gbàdúrà fún. ogun mi ti rogo, gẹ́gẹ́ bí Ọlọ́run àwọn ọmọ ogun ti sọ fún mi, ogun ò tí bẹ̀rẹ̀ rárá o, fífi mo ti rí wọn. ẹ wá gbọ́, ní ọdún méjì sẹ́yìn, èyí táwọn Daniel Aralọ́mọ, Dúpẹ́ Olúwaníyì, Kọ́láwọlé àti gbogbo wọn, Peter kékeré, gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáńdì dogun sí mi lórí mídíà. ẹ bá mi dúpẹ́ o. ọpẹ́ tí ẹ máa bá mi dún ni pé ẹ̀sùn tán fi kàn mí lórí afẹ́fẹ́, ẹ̀sùn yẹn ni pé mo sọ̀rọ̀ blasphemous fáwọn aṣáájú wa, mi ò ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ọ̀tàn. ẹ̀sùn kẹta ni pé kò yẹ kí n gbé wọn wá sórí afẹ́fẹ́. wọn ò fẹ̀sùn kàn mí pé mo lọ wọnú pósí o, wọn ò fẹ̀sùn kàn mí pé mo fẹ́ yàwó ìyàwó o, wọn ò fẹ̀sùn kàn mí pé mo fọ́mọ ìjọ o, mo dẹ̀ rìn káàkiri ìjọ Àpọ́sítélì ti Kristi kárí ayé o. so mo dúpẹ́ o pé òkìkí ò kàn, orúkọ ò bàjẹ́. ẹ̀sùn tí wọ́n fi kan Jésù káwọn Farisí àtàkọ̀wé pé ó sọ blasphemous, ẹ̀sùn yẹn náà fi kàn mí o ní CAC. ní ìrólókùnkùn ní CAC, torí ilé tèmi náà òkùnkùn ló kún lé bẹ̀rẹ̀ wọn. ilé tèmi kí mo ló kún bẹ́ẹ̀, òkùnkùn. ìjọ òkùnkùn ń bẹ. ẹ̀gù mo lókùnkùn lẹ́yìn, mo níwájú, àwọn náà ni wọ́n yí mi ká ni, ẹ̀yẹ pọ̀ tó yí mi ká. sẹ́yìn wọ́n wà máa rókùnkùn tínú mi kan. ìlara nìyẹn tí ọmọ Ọlọ́run bá ń sọ wípé
anìkan lókùnkùn ilé kan lókùnkùn ẹnìkan fòkùnkùn ìtìjú ni láyé inú bíbélì òkùnkùn òkín ìmọ́lẹ̀ kì í fẹnu bókùnkùn jà àmì ni ìgbà tí Èlíjà àtàwọn wòlíì Báálì àmì ló fi ṣe kí ni àwọn máa pariwo lórí mẹ́díà pé àwọn kan lókùnkùn sọ́wọ́ ìlara nìyẹn tó bá jẹ́ yẹn látọ̀rí ẹ̀ sọ pé mo support àwọn kan it is well tó bá mọ̀ pé nìkan lókùnkùn kì í sọ̀rọ̀ ẹnu náà ẹ pàṣẹ kí alókùnkùn ṣe kí ni alókùnkùn wọlé náà lókùnkùn wọlé ẹ wá sọ pé nìkan lókùnkùn ẹ jẹ́ kí gbogbo àdìdè ká lé òkùnkùn wọlé ìyẹn ká máa sọ pé wọ́n fòkùnkùn sórílẹ̀-èdè wọ́n fòkùnkùn ṣe tá bá fòkùnkùn sórílẹ̀-èdè wọ́n fífi mọ́lẹ̀ gba orílẹ̀-èdè lọ́wọ́ wọn tá bá fòkùnkùn ṣe ìjọ ṣe èsì àwa tá a jẹ́ mọ́lẹ̀ á ṣe fi ìmọ́lẹ̀ yẹn ká fi gba ìjọ lọ́wọ́ wọn dáhùn borí ìbá wọn ṣége bàrà ò wọn. Finally ní tí mo bá wa sọ nìyẹn ẹ gbọ́ ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun gbogbo iṣẹ́ ìránṣẹ́ mẹ́ẹ̀dẹ̀ máa kọ́ pé èyí tó bá jẹ́ iṣẹ́ ìránṣẹ́ máa ní iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ èyí tó bá jẹ́ ohùn Olúwa máa ní ohùn Olúwa rẹ̀ ẹ gbọ́ ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí wòlé alọ́nìsìn torí ìtàn torí ẹ̀ ń bú wa lórí mídíà yẹn nìyẹn tá a fẹ́ kó ṣẹlẹ̀ sí òun là ló pàpà. Lágbára Ọlọ́run tó jà fáwọn tó ṣáájú yóò jà fún gbogbo àwọn táyé ń bá jà. Ẹ rí báyìí nípa gbogbo ohun tí bàbá wa Prophet Nasiri Israel ti sọ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ rí i pé àwọn àsọtẹ́lẹ̀ wọ̀nyí ó ti jáde láwọn ìgbà kan rí bí wòlíì Ọlọ́run bá sì ń sọ̀rọ̀ tá à ń rí àwọn àkọọ́lẹ̀ rẹ̀ ó ń fi dá wa lójú pé Ọlọ́run sì wà ó sì ń gbọ́ ó sì ń sọ bẹ́ẹ̀ náà ni a sì gbọ́dọ̀ kíyèsí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ohun tó ṣẹlẹ̀ nípa Prophet Olúwalọ ó náà ni bàbá wa Nasiri sọ pé lọ́dún méjì sẹ́yìn nígbà t'Olúwalọ ń sílé làwọn ti sàwọn ọ̀rọ̀ wọ̀nyí ó náà ló wá padà símúṣẹ yìí tọ́ lórí ọ̀rọ̀ torílẹ̀-èdè Nàìjíríà ohun méjì náà ni bàbá wa Nasiri sọ fún wa pé ó lè jẹ́ solution sọ̀rọ̀ orílẹ̀-èdè yìí bá a bá ń sọ orílẹ̀-èdè Nàìjíríà máa dáa ọwọ́ Ọlọ́run Olódùmarè ló wà ohun méjì náà ni wòlíì yìí jẹ́ ká mọ̀ ohun àkọ́kọ́ àfi bí orílẹ̀-èdè Nàìjíríà bá pín sí mẹ́ta tí wọ́n pín orílẹ̀-èdè Nàìjíríà tàbí tí àwọn olórí wa bá kọ àwọn ọ̀nà ẹ̀ṣẹ̀ gbogbo sílẹ̀ ó náà lórílẹ̀-èdè yìí fi lè gòkè àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà láti gbọ́ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò ní jù bẹ́ẹ̀ lọ táàrí lábalábí tá a wà yìí oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe wà dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó bá wà fìfẹ́ jẹ́ a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ Yorùbá Parapọ̀ TV ìṣọ̀kan Yorùbá ló jẹ wá lógún ire o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àtirẹ̀tirẹ̀.